Fijilante kan nílùú Ikirun ló bá mi wá ori-eeyan tí mo gbé fún Franklin, Pasitọ Oyegoke jẹwọ. Pásítọ̀ kan nílùú Ikirun nípínlẹ̀ Ọ̀ṣun, Oyegoke dáre ti jẹ́wọ́ fún àwọn ọlọ́pàá pé ọkùnrin fijilantè kan nílùú Ikirun ló bá òun wá ori-eeyan tí òun gbé fún Franklin Akínyọ̀sóyè lọ́dún tó kọjá. Franklin, ayàwòrán, ní ọwọ́ tẹ̀ ní agbègbè Eléwúrò nílùú Oǹdó lọ́sẹ̀ tó kọjá nígbà tí àwọn ọmọ láńlọ́ọ̀dù rẹ̀ bá ori-eeyan nínú ọ̀rá tí ó gbé pamọ́ sí i. Nígbà tí àwọn ọlọ́pàá mú Franklin, ló jẹ́wọ́ pé ìlú Ikirun nípínlẹ̀ Ọ̀ṣun ní babaláwo tó gbé orí òkú náà fún òun wà ni wọ́n lọ mú Oyegoke. Ó ní bí iṣẹ́ òun kò ṣe lọ déédé ló fà á tí òun fi sọ fún ẹ̀gbọ́n òun kan tí ó ń jẹ́ Túndé pé òun fẹ́ ṣe àjò. Òun ló sì mú òun dé ọ̀dọ̀ Oyegoke nílùú Ikirun. Nígbà tí àwọn ọlọ́pàá mú Oyegoke ní ilé rẹ̀ tó wà nílùú Ikirun, ó ní pásítọ̀ lòun ṣùgbọ́n òun kò ní ṣọ́ọ̀ṣì kankan, láti orí òkè kan dé ibòmíì lòun ti máa ń lọ gba àdúrà. Ó ní inú oṣù kọkànlá ọdún 2022 ní Túndé mú Franklin wá bá òun nílùú Ikirun pé ó fẹ́ ṣe àjò kí iṣẹ́ rẹ̀ lè tẹ̀síwájú. Ó ní òun sọ fún Franklin pé kó san 200 náírà, ó sì fún òun lówó náà. Oyegoke ṣàlàyé pé nínú owó ọ̀hún, òun fún Túndé ní 60 náírà gẹ́gẹ́ bí àtọ́nà, tí òun sì sọ fún wọn pé ọ̀rọ̀ wọn ti dayọ̀. Ẹyẹ igúnnugún ni mo béèrè lọ́wọ́ ọkùnrin Fúlàní kan tí ó fi gbà mí níyànjú pé ori-eeyan dára púpọ̀ fún nǹkan tí mo fẹ́ ṣe àti pé ori-eeyan kò wọ́n tó orí ẹyẹ igúnnugún. Mo sọ fún àbúrò mi kan tí ó ń jẹ́ Sàráfà, ó sì ṣèlérí pé mo máa rí kìnní náà láàrin ọ̀sẹ̀ 3. Lóòótọ́, láàrin ọ̀sẹ̀ kan ni Sàráfà pè mí pé ori-eeyan ti wà nílẹ̀. Ó sọ fún mi pé fijilantè kan ló bá mi hu orí òkú náà jáde níbi tí wọ́n sin sí 30 náírà ni mo sì fún un. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.